wíwá wa sínú ẹjọ́ yìí kì í ṣe pé ká wá sọ fún ilé ẹjọ́ pé èèyàn kan ló jẹ̀bi àbí kò jẹ̀bi. Nǹkan táwa fẹ́ ṣe ni pé kí ló fa ikú arákùnrin yìí, ta ló pa. Kò sí nǹkan tó kàn wá bóyá ìyàwó ẹ̀ bímọ fẹ́yàn kan àbí nǹkan ló lóyún àbí bàbá ń jà nípa ogún, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn. Nǹkan tá fẹ́ fà gbogbo tó wá dé àkókò kan gbogbo àwọn ẹbẹ̀ sí sọ̀rọ̀ pé eléyìí èèyàn kan gbowó èèyàn kan ò gbowó. Òun la fi sọ pé nítorí orúkọ tí àwa ti ń pọ́nlé láti more than 20 ọdún 30 ọdún 40 ọdún àwa ò fẹ́ bàjẹ́ nítorí àti pé odò tí a fẹ́ sọ fún aráàlú. Bàbá Falana ti padà lẹ́yìn Wunmi o. Wọ́n ní iléeṣẹ́ àwọn ìyẹn Falana Chambers kò ní ṣe onídùúró fún Wunmi mọ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ gangan tí Falana Chambers fi fẹ́ yẹrí lásìkò yìí pẹ̀lú ibi tí kéèsì ọ̀hún dé dúró báyìí. Agbẹjọ́rò kan tó rẹpírẹ́sẹ̀ǹtì Falana Chambers níbi corona inquest tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nípa ìwádìí ikú tó pa Mohbad ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ló fi ìdí ìròyìn ọ̀hún múlẹ̀. Kí wá ní tí agbẹjọ́rò ìsọ gangan wípé ó ṣokùnfà ìgbésẹ̀ tí iléeṣẹ́ Falana Chambers tí wọ́n gbé yìí. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ o, ẹ̀yin èèyàn wa ẹ máa bá mi ká lọ. Naija television náà lẹ balẹ̀ sí yìí tẹ́yìn ò bá ti subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ subscribe kẹ́ follow wa ẹ like fídíò yìí ẹ comment kẹ́ dẹ̀ máa share. Gẹ́gẹ́ bí nǹkan tí agbẹjọ́rò tó rẹpírẹ́sẹ̀ǹtì Falana Chambers ti ṣe sọ, wọ́n ní ibi tí àwọn fi ojú sí kọ́ ni ọ̀rọ̀ kéèsì Mohbad yìí ń báyọ̀ o. Wọ́n ní pẹ̀lú bí àwọn èèyàn ti ṣe ń fi òkú ọ̀rọ̀ àti èpè àtọ̀rọ̀ àlùfàǹsá ránṣẹ́ sí iléeṣẹ́ àwọn tí ń ṣe Falana Chambers ní orí ẹ̀rọ ayélujára ni ó mú kí àwọn gbé irú ìgbésẹ̀ báyìí. Eléyìí mà wá lágbára o, ẹ̀yin èèyàn wa, ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀hún rèé látẹnu agbẹjọ́rò wọn. Ẹ̀fẹ́ padà lẹ́yìn ẹjọ́ yìí. Tòótọ́ ni kọ́sítà bá wo ìrírí ìpínlẹ̀ Èkó nípa ikú tó máa ń ṣẹlẹ̀ ní àwùjọ tá máa ń pe ìjọba láti wá ṣèwádìí kí ló fa ikú yìí. Falana Chambers jẹ́ àwa kan lára wọn. Ẹ̀sáàpù kan tí mo lè sọ fún yín àpẹẹrẹ nìkan nígbà tó pa èèyàn kan nígbà Yorùbá rádì lọ́jọ́ta. Kò sẹ́ni tó fún wọn lówó. Àwa la gbé ẹjọ́ ilé ẹjọ́ pé ọlọ́pàá ló pa arábìnrin náà. Ilé ẹjọ́ dẹ̀ bá wa gbọ́ pé ọlọ́pàá ló pa arábìnrin náà. So wíwá wa sínú ẹjọ́ yìí kì í ṣe pé ká wá sọ fún ilé ẹjọ́ pé èèyàn kan ló jẹ̀bi àbí kò jẹ̀bi. Nǹkan táwa fẹ́ ṣe ni pé kí ló fa ikú arákùnrin yìí, ta ló pa. Kò sí nǹkan tó kàn wá bóyá ìyàwó ẹ̀ bímọ fẹ́yàn kan àbí nǹkan ló lóyún àbí bàbá ń jà nípa ogún, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn. Nǹkan tá fẹ́ fà gbogbo tó wá dé àkókò kan gbogbo àwọn ẹbẹ̀ sí sọ̀rọ̀ pé eléyìí èèyàn kan gbowó èèyàn kan ò gbowó. Òun la fi sọ pé nítorí orúkọ tí àwa ti ń pọ́nlé láti more than 20 ọdún 30 ọdún 40 ọdún àwa ò fẹ́ bàjẹ́ nítorí àti pé odò tí a fẹ́ sọ fún aráàlú. Nǹkan tá a sọ pé àwa fẹ́ yọwọ́ nìyẹn. Bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lénìí à padà lọ tú èrò wa rò, àjẹkẹ́lẹ́ ẹjọ́ mọ̀ nǹkan tí a bá. Ṣé kí wàá ní ìdúró yín báyìí? Ṣé ẹ sì dúró ní abẹ́ ṣe ń dúpẹ́ fẹ́? Ilé ẹjọ́ ti pàṣẹ, àwa ò tó ẹni tó ń gbọ́ ilé ẹjọ́ lẹ́nu, bọ̀ à padà lọ tú ìpinnu wa ṣe, àìjẹ́kẹ́ mọ̀ lónìí wa. Mi ni Abíọ́dún Kọ́láwọlé, èyí tí gbogbo àwọn èèyàn mọ̀ ní tó máa ń pè ní ìyá Gani Fáwẹ́yìnmí. Gbogbo alamọ orí èèyàn tí bàbá jẹ́ ń gbà tó wà láyé. Àǹkọ́ tí wọ́n ti sọ pé eré mi mo jẹ́ ìyá Gani Fáwẹ́yìnmí. Ó ní oríṣiríṣi nǹkan tí wọ́n fi tó yẹ ká so that kí má bàa waste time wa. Orúkọ mi ni láti African Women Lawyers Association. Àwa lára àwọn tó wà interested nínú nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí agbẹjọ́rò obìnrin, gẹ́gẹ́ bí àwọn òbí tó mọyì ọmọ
kí ni nǹkan tó fa àṣekúpa arákùnrin kí ló pa báwo ló ṣe kú nǹkan tí ìgbẹ́jọ́rò ta wá sí ibà tó wà fún gangan nìyẹn. nípa ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ yẹn mà ìgbà tí ẹ ti máa wò lọ́tún ti máa wò lósì ẹ ti wò yíká kí ni nǹkan tẹ́ observe kí ni ẹ fẹ́ sọ gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ tí mo ti ń wá fún ìjókòó yìí nǹkan tí gbogbo wa ṣe ń wá sí ibà náà ni ìdájọ́ òdodo àmúre ní ìgbàgbọ́ nínú ọkàn mi pé a máa rí ìdájọ́ òdodo àmọ́ tó ní ìgbàgbọ́ nínú ọkàn mi pé pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ láàrin ìlú wípé Nàìjíríà kò sí ìdájọ́ òdodo kò sí ìdájọ́ òdodo eléyìí tún máa wà lára àwọn ẹjọ́ tó tún máa jẹ́ pé ó máa mú okun fún ọkàn àwọn gbogbo àgbáyé gbogbo àwọn ọmọ Nàìjíríà even pàápàá ní ìlú Èkó tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ láti mú alọ́kàn dúró pé ìdájọ́ òdodo yìí ń bẹ even nǹkan tí àwọn kan bá rò pé wọ́n lè fọwọ́ lágbáyàn lójú tí wọ́n rí pẹ̀lú agbára pẹ̀lú ipò pẹ̀lú owó gbogbo ẹ̀ máa pin níjọ́ kan ó ní gbogbo ibi tí gbogbo nǹkan yẹn máa ń dé ṣùgbọ́n tí Ọlọ́run bá dé tó lóhùn Ọlọ́run ìdájọ́ ẹ rí i pé Ọlọ́run ìdájọ́ ọ̀rọ̀ ìdájọ́ yẹn ó wà nù gbogbo àwọn bóyá Kùránì àbí Bíbélì even àwọn àìsàn àbáláyé ọ̀rọ̀ ìdájọ́ náà wọ́n máa ń lò so níbo ni gbogbo ẹ ti wá ọ̀dọ̀ Ọlọ́run náà ni so pẹ̀lú gbogbo tó ń fì sọ́tún tó ń fì sósì àti ìlè sọ pàtó wípé ibi tó máa já sí rèé nítorí pé wọ́n yìí ń ṣe ìfọ̀rọ̀lẹ́nuwò gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó màmá bàbá gbogbo àwọn tó súnmọ́ tó jẹ́ òkùnkùn tó jẹ́ tó súnmọ́ bí iṣan ọrùn tó ń jókòó lórí ọ̀rọ̀ yìí tó ń pè ní corona àti gbogbo àwọn tí wọ́n wá láti Attorney General for Lagos State àti gbogbo àwọn interested parties gbogbo àwọn agbẹjọ́rò fún ẹbí ọ̀rẹ́ gbogbo wọn ló wà tí wọ́n wá sí ibà níbi tá a dé yìí a rí nígbà tá a wá ní ọdún tó kọjá ẹni tá a dé ó yẹ ká tún pàdé ní December ṣùgbọ́n wọ́n lọ fún training òun lọ ṣe tó wá padà ní èní yìí nínú ọdún yìí èyí ló máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tá a tún máa wá sí fún ìgbẹ́jọ́rò yìí àmọ́dé gbàdúrà pé bí a ṣe wálé ní àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tọ́yìn máa wá tọ́yìn máa gbẹ́jọ́rọ́ lẹ́nu ẹ̀ àti ìlè sọ pé ibi tá à ń lọ rè àdè tí ìlè sọ pé kò ní sí ìdájọ́ òdodo èmi nígbàgbọ́ pé ìdájọ́ òdodo máa wà gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ sí ikú Mohbad èyí tí orúkọ ẹ̀ ń jẹ́ Ìlérí Olúwa Ọládìméjì Promise Alọ́ba tí bàbá ẹ̀ wá ẹ rí i pé bàbá ẹ̀ gan tó bá ní kóun máa sunkún látàárọ̀ dalẹ́ àti ìyá ẹkún yẹn gan lè mú ọ lọ sọ́run àpàdodo ẹ rí i pé bàbá ẹ̀ ìgbà tó kọrin kan tí mo wò ń jọ́ kan ó ní ọmọ òun ti lọ àyànfẹ́ ọmọ òun ti lọ ó ní nǹkan tóun lè máa fi ṣe léde tóun lè máa fi ṣèrántí ẹ̀ tóun lè máa fi ṣàrò ẹ̀ òun ní kóun máa kọrin nítorí pé Mohbad inú orin lọ́bi sí bàbá ẹ̀ olórin ni òun náà olórin ni ó ti ní ọdún nǹkan tó bá fẹ́ náà ni kí bàbá ẹ̀ máa fi ṣèrántí ẹ̀ láti lè mọ̀ pé yes àwọn èèyàn rò pé ó kú ni àwọn èèyàn rò pé bí wọ́n pa ni but ó yìí wà láàyè ẹ̀mí ẹ̀ yìí wà láàyè tó jẹ́ pé gbogbo àgbáyé wọ́n fẹ́ mọ kú tó pa gbogbo Nàìjíríà wọ́n fẹ́ mọ bí kú tó pa inú gbogbo àwọn òbí àgbáyé wọ́n fẹ́ mọ kú tó pa gbogbo ní ilẹ̀ Èkó náà fẹ́ mọ̀ pé kí ni nǹkan tó pa kí ló báwo ló ṣe rí wọ́n láti mú gbogbo oṣù wọ́n máa tún dé sàlẹ̀ kòkò kí a tó mọ ibi tá à ń lọ. orúkọ mi ni Abíọ́dún Kọ́láwọlé èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Gani Fáwẹ́hìnmí láti àwọn ẹgbẹ́ aláwọ̀ dúdú ti ilẹ̀ Áfíríkà ẹgbẹ́ wa tí àwọn èèyàn mọ̀ pé African Women Lawyers Association in a short form ní kúrúkúrú HOLA sódà ibẹ̀ ni mo ti wá tí a ti wá dúró fún ìgbẹ́jọ́rò yìí. pẹ̀lú bí ilé ẹjọ́ ti ṣe wá pa á láṣẹ fún Falana Chambers báyìí pé wọn ò gbúdọ̀ yọwọ́ kúrò nínú kéèsì ọ̀hún títí tí wọn ò fi rí òkodoro ọ̀rọ̀ ǹjẹ́ Falana Chambers ó wá tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ pa bí àbí wọ́n sì dúró lórí wípé àwọn ò ṣe mọ́ náà ni gbogbo bó bá ti ṣe ń lọ gbogbo bó bá ti ṣe ń ṣẹlẹ̀ Digi Naija Television àá máa gbé wá sí etí gbọ̀nyìn títí di ìgbà mìíràn tí a tún máa pàdé ẹ máa subscribe kẹ́ẹ̀dẹ̀ máa follow wa ẹ like kẹ́ comment kẹ́ẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.